Dorí mọ̀tì. Láwùjọ kóńdó. Thank you. Ẹ̀wọ̀n lọ tẹ́ máa yìnbọn jẹ́ o, bàbá fẹ́ tẹ̀ mí lọ́wọ́. Àmọ́jì ní kú ewu. Balógun. Ìpara ẹ̀ lọ́kùnrin. Màmá mi dúpẹ́ tèmi. Oh, my sis, I sight you. Àbògbéná tó fẹ́ paná ẹran yẹn á di plenty. My sister, afternoon, good girl. Kábíyèsí ọlọ́run ọba àìkú, ọlọ́run gbogbo ayé, ọlọ́run gbogbo ìgbà, ọlọ́run ìgbà gbogbo, mo délé ni mo ṣèbá Olódùmarè ọba àìkú, ọlọ́run ọba tó gbé ọ̀rọ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Mo gbé olúwa ga, mo gbé ọlọ́run mi ga, ọba tó dá mi mo gbé ga, ọba tó fọ̀rọ̀ sí mi lẹ́nu mo gbé ga, ọba tó jẹ́ kí n lè wálé ní kábíyèsí olóore ọ̀fẹ́ ìfìlúfúlé ọba tí ń gbé nínú afẹ́fẹ́. Ẹ kú ilé gbogbo ilé bí mo ṣe ń júbà Elédùmarè, mo kí gbogbo ẹ̀yin tèmi nílé, ẹ̀yin mọ́mì dádì ọkùnrin obìnrin, ẹ̀yin màmá sìstá, ẹ̀yin dádìs, ẹ̀yin grandpa, ẹ̀yin grandmother, gbogbo yín ni mo kí, ọkọ ìyàwó mo kí yín, gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí mo kí yín. Ẹ rí bí mo ṣe ró dáadáa, mo kàn rúru ni, èmi ń celebrate 24/7. Ojoojúmọ́ ló máa ń jẹ́ bẹ́ẹ̀, 24/7 mi ò ní ṣaláì wà, ẹ̀yin gan ẹ̀ ní ṣaláì rí mi, má máa gbúròó yín láyọ̀ ní gbogbo ìgbà. Mo wá kí ẹ̀yin mọ́mì, ẹ̀yin màmá, gbogbo akéwì akọrin mo kí yín o. Àṣìwí àṣìsọ kó má yàwájú mi, àṣìwí àṣìsọ kó má yàwájú mi, àṣìwí àṣìsọ kó má yàwájú mi, nítorí pé ọ̀rọ̀ ní orúkọ ọlọ́run, ọlọ́run ni ọ̀rọ̀ náà, ó ń fúnra ara ẹ̀ gan ní ọ̀rọ̀. Igbá ńlá ni mí, ìyá ńlá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, ìyá ńlá àwọn gbọ́n mi
tẹ bá ń wá àjọ gidi ẹ lọ wá kọ̀ǹkọ̀ṣọ̀ bàbá ni láàrin àwọn gbọ́n mi olóríire ni mo kílẹ̀ ní gbogbo yín ẹ kú ilé ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ti ń bá mi ṣe ẹ̀yin tọ́rọ̀ mi ò sún ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ mi lẹ́ni pé kí ló tiẹ̀ tún fẹ́ sọ gan náà mo kí yín ẹ kú ilé ẹ̀yin tó wá jẹ́ wípé tìdùnnú lẹ fi pàdé mi lọ́sàn-án ìdùnnú lẹ máa bá pàdé ní gbogbo ìgbà ẹ̀yin tó jẹ́ pé ẹ̀kàn tí ẹ̀ ní kẹ́yọjú ni àti ẹ̀mọ bó tiẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ èmi kò dẹ̀ ṣe mí obìnrin yẹn kò dẹ̀ ṣe nǹkan kan fún mi bí mi ò kàn láì bó ṣe máa ń sọ̀rọ̀ yẹn ni ẹ kú ilé gbogbo yín ni mo kí ẹ̀yin tó jẹ́ pé táìbà tí ìgbóhùn àṣedé bí ìgbà tí olúwa èrò kèlè ẹ̀bà ni ọlọ́run ò ní febi pa wá kò ní fóúnjẹ wọn wá ẹ ṣé mo dúpẹ́ ilé wa máa kú ṣọ́ṣọ́ṣọ́ màámi ìyá Bílíkì ẹ̀yin nìyẹn ẹ kú ilé lẹ́yìn gbogbo ìgbà ni mo máa kí yín ẹ rí kí n tó dé bíbà yìí lọ́sàn-án yìí báwọn òyìnbó ṣe ń dúró tó ń kí mi tó ń ya fọ́tò torí wọ́n ń wú tí gbogbo orí wọn ń swell up reduce this mic gbogbo wọn bó ṣe ń kí mi ok mo ti rí ọmọba bí wọ́n ṣe ń kí mi ní wọ́n ń dúró ní wọ́n máa ń gbà mí ní wọ́n ń ya fọ́tò àwọn kan tiẹ̀ fẹ́ gba nọ́mbà mi ò fẹ́ fún wọn torí mi ò fẹ́ da lérú ilé ti kún kí ni mo mú wọ́tọ̀ yín lénìí n tí mo fẹ́ kẹ́ mọ̀ lénìí ni wípé nǹkan tiwa bó ṣe lè wù wá bó ṣe lè jọ wá lójú ó jẹ́ pàtàkì nínú ayé mi mi ò mọ̀ túmọ̀ ẹ̀ mi ò mọ̀ dí ẹ̀yin tọ́rọ̀ mi ò sún ọ̀rọ̀ yín ò ní sún ọlọ́run o ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń gbé mi mọ́ra ẹ ti sọ mí dèèyàn tí yín ẹ ní mọ ibi tí ìbànújẹ́ ń gbé o jù sókè jẹ́ ń jò ìrántí ilé lètò mi èmi la kọ́ mọ lédè àṣedélè mi ń jẹ́ èmi lọmọ elédè tí ń pèdè lédè ilé njọ́ tí mo pedé mo redé mo jedé mo jèdé mo jedè mo jelégédé nítorí èdè ní kí èdè mi lè máa ṣe déédéé gbogbo èyí tá a bá ń gbọ́ tèmi pátápátá nílé ẹ ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin tẹ́ wá ń wojú olúwa lọ́sàn-án mo fi gbogbo àgọ́ ara mi sọ gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìránṣẹ́ gẹ́gẹ́ bí abiyamọ pé ire lójú owó ń rí ire ò ní fi lé yín sílẹ̀ olúwa yóò ṣí yín nínú nítorí pé ó ti nu Hánà ni ó ti tẹ̀ Elizabeth nígbà tó wá yá ó ṣí ọlọ́run sì ṣí Hánà nínú ọlọ́run á ṣí gbogbo yín nínú lẹ́nu ẹ̀rí ọmọ gbẹ́jọ́ ẹ ṣàmì sókè mo fẹ́ kí n máa gbọ́ àmì. Thank you sir. mo dúpẹ́ olúwa mi. Oh no. Nínú ọ̀rọ̀ mi padà o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Thank you ìyá mi. Àdúrà rere ló máa gbà fún wa. Bàbá tèmi jọpẹ́ o ètùpẹ́ ọ̀rọ̀ mi jọpẹ́ lọ bàbá. Ní ọmọ ọlọ́run ò jẹ́ o. Ẹ̀yin tèmi ẹ máa fetí sí ìkéde pàtàkì tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ ń pẹ̀. Tẹ́ bá ti ń gbọ́ mi ẹ pé àwọn èrò kẹjọ gbọ́ ẹ rí pé mi ò ń ṣe oníjọ̀gbọ́n mi ò ń jìjà gbòòrò mi ò ń jata bẹ́ẹ̀lé mi ò fẹ́ wàhálà àmọ́ nípa èdè wa aṣọ wa ìmúra wa ìsọ̀rọ̀ sí wa oúnjẹ wa ká máa rántí ilé ká má fi gbogbo ẹ̀ ṣe tòyìnbó ìyẹn lèmi máa ń bá kiri kọ́lọ́n jẹ́ ráyọ̀ ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń lo àsìkò yín tẹ́ ń bá mi ṣe ètò yìí inú yín á máa dùn thank you very much. Lákọ̀ọ́kọ́ àwọn kan máa ń pè mí wọ́n máa ń fi nǹkan kan ránṣẹ́ pé kémi bá wọn gbélé yìí síta nǹkan tí mò ń ṣe kọ́ nìyẹn ò kò kí ń ṣe pé mo máa ń ṣa program mi lórí Facebook o nígbà tẹ́nìkan pè mí láàárọ̀ tó ní Gànà tó gbọ́mọ lọ́wọ́ tọ́lọ́pàá lu wọn fẹ́ lù pa ẹ mọ̀ pé bí ìkọjá àyè ni kí n tún sáré lọ sí Ghana lẹ́sẹ̀kẹsẹ̀ lóòótọ́ mọ́kàn tẹ̀rẹ̀ jẹ́ wípé apá kan bí apá kan òun ni kò yẹ kí n fi yẹn kúnṣẹ́ mi ẹ fi rọ̀ mí lọ́rùn gbogbo àwọn tiyín tó dùn tó dáa tẹ́ máa ń tò sórí igbá mi yẹn kò rílì kò dáa
ìrànlọ́wọ́ tẹ̀yin náà bá nìkan ṣe ìyẹn ní ká ẹ pè mí fún pé ẹ fẹ́ wẹ̀ fọmọ òkókó ẹ kése àṣedé máa jẹ́ yín máa dá yín lóhùn ìgbà yẹn lẹ fẹ́ káwọn méjì ẹni tẹ́ máa bá gbé tẹ́ máa bá yín gbé kẹ́ lè ṣàtúnṣe ẹ pè mí fún yẹn fálárinà iṣẹ́ tí mo mọ̀ ṣe nìyẹn tẹ́ bá nálága ẹ pè mí ẹ má pè mí fáwọn nǹkan tí ò kàn mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run orí wa ò ní burú èmi tẹ́ ń wò èmi ò ní gbẹ́rù ẹlẹ́rọ ẹ̀yin gan ẹ̀ ní gbẹ́rù ẹlẹ́rọ ẹ̀ ní ṣiṣẹ́ oníṣẹ́ o àti jẹ àti mu wa Ọlọ́run bá wa fi síbi ìrọ̀rùn kí ni mo mú tọ̀yìn wálé ni mo fẹ́ béèrè pé kí ni àsìkò tá a wà yẹn ẹ rí i pé mo máa ń béèrè nítorí pé àsìkò máa ń wà oríṣiríṣi ìgbà ló wà oríṣiríṣi àsìkò ló wà àwọn nǹkan kan wà tí mo máa ń like pé kẹ́ ẹ bá mi dá sí tó máa jẹ́ straight answer irú àsìkò tá a wà yìí kí ni àsìkò tá a wà yìí torí pé mo rí pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ń bí ó dẹ̀ tún ṣẹlẹ̀ ńlé tí ò sí pé bóyá irọ́ ni kí lásìkò tá a wà yìí oore ọ̀fẹ́ Ọlọ́run kó wà pẹ̀lú wa òjò wẹ́líwẹ́lí kí n fi yẹn ràn yín lọ́wọ́ ẹ fi tó kù kún ó náwọn nǹkan kan tó kù tójò yẹn bá ti ń fún gbogbo ẹ̀yin tẹ́ yọjú tẹ́ wà níbi wíńdò tẹ́ rọra ń wò mí ojú yín ò ní fọ́ o ẹ ní yọjú ọ̀ràn o ẹ ní fojú yín ríbi lágbára Ọlọ́run ọba ètò wa nílé ǹjẹ́ mọ̀ pé bí mo ṣe dé lọ́sàn-án yẹn gbogbo àwọn òyìnbó tó dúró tó rí mi tó ń wò mí pé àwọn kan tẹ̀ ń wò mí wọ́n fẹ́ẹ́ fẹsẹ̀ kọ́ àwọn kan máa ń gbójú sáni àwọn kan dúró tì mí wọ́n pè mí wọ́n bẹ̀rẹ̀ láti ya fọ́tò mo dẹ̀ gbà fún wọn. so bọ́ tẹ́ bá wá rí àwọn èèyàn tiwa tó jẹ́ ọmọ Yorùbá ó máa ṣe o gbogbo wọn tí mo rí tó ń pàdé mi mo ṣe mọ̀ Bíbélì ni mo mọ àwọn èèyàn tèmi sì mọ̀ mí bí mo ṣe ń rí wọn tí mo pàdé wọn bóyá àjọ dúró ni bóyá àjọ sọ̀rọ̀ ni tí mo tiẹ̀ lọ mi ò tiẹ̀ kí mi ǹjẹ́ mọ̀ pé gbogbo wọn náà ń wò mí pé irú ìmúra wo leléyìí láì ṣe weekend àbí eléyìí ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni mo ṣẹ̀ṣẹ̀ dé ní ẹrù mi sì wà ní airport lulu fún mi ṣé mo máa ń sọ fún yín pé mo wọkọ̀ wá ni thank you ọ̀rọ̀ níjà pẹ́lọ bàbá nábàjá tó lóní. Èmi rèé o ẹ̀yin rèé ṣé mọ̀ pé mo máa ń tẹnu mọ́ pé kẹ́ jẹ́ ká kọ́ ọmọ wa ìṣẹ̀lẹ̀ ó ní ṣe púpọ̀ lára àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ti bá ọ̀pọ̀lọpọ̀ jáde débi wípé ọmọ ni wọ́n máa rán sí òbí tó bá fẹ́ bu wọ́n fi kinní kan ránṣẹ́ sí mi láyẹnu ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ mọ̀ pé gbogbo ìlú yìí ló ti ní kódà ó dẹ́kọ̀ kò síbi tí ò sí fídíò yìí bàbá àti àwọn ọmọ ẹ̀ wọ́n ní bàbá yìí lọ fẹ́ yàwó mi ní Nàìjíríà ó mú wọlé bóyá bàbá ló ti gbàgbé ni o and I'm very very sure tó bá jóbìnrin nísìn ẹ ti double ẹ ti ṣe fídíò lé ẹ ti ṣe oríṣi ẹ ti in fact kò sí nǹkan tẹ̀ tí ní ṣe lórí ẹ̀. Oh, thank you my sister. Aye is on Friday ma. Is it brother or sister? Ntí mo fẹ́ kí àwọn èèyàn wa mọ̀ ni wípé ìbẹ̀rù Ọlọ́run ló yẹ kó máa ṣáájú ohun gbogbo. Thank you. Ìbẹ̀rù Ọlọ́run ló yẹ kó máa ṣáájú ohunkóhun tá a bá ń ṣe. Bàbá yìí lọ sí Nàìjíríà ó lọ fẹ́yàwó. Ó dẹ̀ padà wọlé ó múyàwó wá. Wọ́n ló ti lé ìyá àwọn ọmọ síta. But àwọn ọkùnrin tó bá send message yẹn fún mi please. Àwọn ọkùnrin tó bá send kìíní yẹn wọ́n máa ń sọ pé the children were fighting for their mother, which is very very wrong. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o. The boys, they were not fighting for their mom, but they were fighting for their rights. Because ẹ̀tọ́ wọn ni wọ́n ń béèrè lọ́wọ́ bàbá yẹn. Ìyàwó tó dé sílé ibi tó jẹ́ pé nítorí àwọn ọmọ yẹn ni wọ́n ṣe fún bàbá nílé. Tó bá jẹ́ obìnrin sí ẹ máa sọ pé obìnrin pọlọ́pàá àwọn obìnrin Nàìjíríà tó wà l'Amẹ́ríkà àwọn tó wà lọ́dọ̀ ìwà wọn ò dáa kíní kan wọ́n burú gan ẹ sọ sí yẹn ń sìn
kò sí anybody wọn ò repeat ẹ̀, kò sẹ́nìkan tó fẹnu bà bọ̀ àwọn mẹ́ta kan pè mí pé kí n treat ẹ̀, ẹ má bínú mi ò ní lè sọ ń pa ẹ̀ torí mo ní àwọn ètò tèmi tí mò ń ṣe. so lẹ́nìí mo ń celebrate 24/7 nítorí gbogbo ìgbà ni mo máa wà, gbogbo ìgbà lẹ̀ wá máa ń wà ìwà òkè wọn, èmi àtẹ̀yìn ẹ̀ ní wọ́n lágbára Ọlọ́run ọba, nǹkan rẹ̀ ò ní wọ́n nílé wa. àsìkò tá a wà yìí lásìkò ọ̀gìnìtì, àsìkò òjò wẹ́líwẹ́lí, àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ lásìkò yìí, ta ló mọ̀, ta ló rántí ilé, ẹni tó bá rántí ilé ni kó gbórí wọlé. my senator okay. ẹ̀yin tí ẹ bá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlé, ẹ jẹ́ kí n rí gbọ́, ẹ pè mí, ẹ lè wọ phone messenger bíbá ìkẹ́ gbàbẹ̀ wọlé, ẹ dẹ̀ lè pe studio line wa 0785 246 2910. ẹ rí i pé mo máa ń kí gbogbo àwọn Èkìtì pátápátá, mo máa kí Oǹdó, máa kí wọn lọ́wọ́, mo máa kí wọn lákòókò. ìgbà míì mo lè wọ gbogbo Èkó lọ kí n kí wọn, láti Gúnmọdé jáde sábẹ́òkúta kí n kí wọn lọ́yọ̀ọ́ àti ní Ọ̀ṣun. Not on this program, my brother àbí sister mi Sanmi Olótùà. This is not about a road festival. Program yìí àwọn ọmọ Ondo State àtèkìtì ló ní, ó yàtọ̀ sí ìtẹ̀sán yẹn. Friday ní kẹ́ pàdé mi fún nípa ti Èrò festival, ìyẹn ti ń di personal lọ, ẹ má jẹ́ ká fi ṣe ti lé nìkan. torí ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi, ẹ wo nǹkan tí mo rí lọ́nà kí n tó dé bí báyìí, nítorí gbogbo wa là ń pariwo Nàìjíríà poverty, poverty, kìnnìkan poverty. kò sí tó ń pè ní poverty. tẹ́ bá rò pé kò sí ìlú òyìnbó wà ń bí, tẹ́ bá ń wá àwọn tó tòṣì jù láyé òyìnbó ni. ìlú fún mi. Hello? Yeah? Yeah? Baba? I know it's you. You know what? I have to call you later and pray for you. I'm trying to mention your name now. I'm on air. Okay? Tell your mom to open her Facebook so that she can listen to the prayer. Then I'll pray for you later when I get back home. Okay? Happy birthday. ṣé ti ríṣẹ́ níbo ni mo rìn dé ìta ń bíbá kí n tó wọlé sínú stúdíò ni mo rí àwọn ilé tẹ́ bá wọn àwọn tó dá kínní tó ń fi oko nínú gádìnì bá tí ń rìn kan báyìí níwájú ilé wọn ni ẹ̀rí ìgbẹ̀nú ọ̀gbìn nǹkan sí ó tún já tìmátì fọ́ọ̀rẹ́ ẹ̀ àwádẹ̀ wà ní Nàìjíríà. Okay. Thank you. ọmọ òjòdìyà ṣe ti rí tó bá jẹ́ ní Nàìjíríà lẹ́kọ̀ọ́ wa ṣẹ́rí tìmátì ṣẹ́rí gbogbo oúnjẹ ni wọ́n gbìn bọ́kàn tilẹ̀ jẹ́ wípé ní ìlú yìí. That's for the summertime. I know, but you still have some. That's our hobby is quarantine. And some No. Yes, that's what we used to do, you know. Ṣẹ́tírí It's nice. ṣẹ́tírí àwọn tí mò ń sọ yìí mi ò kàn ní sọ nípa kó má dàbí pé bóyá à ń bú ẹnìkan wá lẹ́nu ẹ̀ gbọ́rọ̀ lóòótọ́ lẹ́nu mi gbọ́rọ̀ ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ kò sí nǹkan tó burú ní pé kẹ́ ẹ gbin tìmátì ata tẹ́ bá máa rà nílùú ìsáṣẹ̀tẹ̀ wọ́n ti wà nù kínní nínú envelope kan báyìí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ṣe ó wà nù ẹ̀ wọ́n ti kọ instruction time tẹ́ máa grow ẹ̀ time bẹ́ẹ̀ ṣe máa ṣe ó ti wà ń bẹ̀ kí ló wá dé tó jẹ́ pé a ò lè fi nǹkan báyìí ká fi ranra wa lọ́wọ́ ńlé ká dín ìnáwó kù ká máa wá bá ṣe lè dín ìnáwó wa kù díẹ̀ gbogbo nǹkan kọ́ la máa fi ìnáwó ṣe la máa ná gbogbo owó fún sílé lórí la máa sọ pé à ń wá owó school à ń wówó oúnjẹ à ń wówó aṣọ à ń wówó bàtà poverty Nàìjíríà ti lé Nàìjíríà ti gbóná jù kò ní lè mọ́ wa kò ní gbóná jù lórúkọ Jésù
tí mi ò bá fi wọ̀nyí tí n bá sọ pé àwọn òyìnbó àwọn eléyìí ò kì í ṣe wọn kì í ṣe pé bóyá wọ́n lọ kó bọ̀ láti Nàìjíríà o àbí kẹ́ má rò pé Ondo State àbí lọ́wọ́ náà ti kó bọ̀ ìlú yìí náà ni wọ́n ti rà á. Tẹ́ bá máa gbin ata fáwọn tó ní garden àwọn míì ò ní garden inú agolo inú ké inú pot lásán ni wọ́n gbìn fún àwọn tìmáàtì kan wà tó jẹ́ pé living room ló máa ń wà torí yẹn ò fẹ́ oòrùn gbígbóná even gan nínú òtútù ó dẹ̀ máa ń so èso tìmáàtì wẹ́wẹ́ tó máa fi ń ṣe sàláàdì yẹn wọ́n ń gbìn sínú ilé àwọn òyìnbó a máa gbìn wọ́n ń gúrò ẹ̀ àwọn nǹkan tó máa ń lé òṣì lọ nìyẹn kò kì í ṣe gbogbo nǹkan la máa fi dúró de government kò kì í ṣe gbogbo ẹ̀ la máa fi dúró de pé gọ́fìnà wa ló yẹ kó ṣe kábíyèsí bẹ̀yẹ ló yẹ kó ṣe ó náwọn nǹkan kan tá lè fi ranra wa lọ́wọ́ tẹ́ bá nílé kọ́lọ́ lé ayọ̀ fún gbogbo wa tá bá ní nǹkan fi bora wa lórí láṣìírí àwọn nǹkan báyìí kò sí nǹkan tó burú nú ẹ̀ táyé díẹ̀ bá wà ẹ gbin nǹkan síbẹ̀ kò bàjẹ́ ẹran ò jẹ́ àti ẹ̀gbọ́lé kò pé ẹran lè lọ jẹ́ but nínú ilé tó ní fence kí ló burú nú pé kẹ́ gbin nǹkan kan síbẹ̀ àwọn èlò ọbẹ̀ lásán láyé ìgbà kan ara iwájú àbí lẹ́yìn ìkùlé lẹ ti máa já kò ń ṣe gbogbo ẹ̀ náà lẹ máa lọ rà tá bá ń ṣebẹ̀ lọ́gùn àbí tá bá fẹ́ lọ tàbí nǹkan náà bá kù díẹ̀ gbogbo bẹ̀yẹn náà lẹ ti máa rí díẹ̀ yọ sí àwọn nǹkan kan tó ṣòro láti máa gbìn gbà yẹn ni pé àlùbọ́sà toró nídìí yẹ̀pẹ̀ púpọ̀ kò kí ń dúró sáàrin òkúta àwọn yẹn nìkan la ò kí ń rí já lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ àwọn nǹkan tó kù ìgbà míì gan ẹ̀ tí ẹ̀ níra nǹkan kan ẹ̀yìnkùlé lẹ ti máa já ilá tẹ ti máa já ata gbogbo àwọn nǹkan báyìí ló máa ń lé òṣì lọ ó máa mú òṣì kúrò nínú ayé èèyàn ni tí n bá sọ àwọn nǹkan tí mo ní nínú gádìn mi ẹ lè believe ẹ gbogbo àwọn pumpkin yẹn òyìnbó ń gbìn wọ́n ń dáko ẹ̀ gbogbo nǹkan kọ́ lẹ máa wò pé tí bá ti dé London gbogbo nǹkan ti ṣe kinní kan àwọn tó wà London wọ́n ń gbádùn gan lóòótọ́ ni wọ́n ń gbádùn gan ni wọ́n ń gbádùn gan ni ẹ máa ro méjì mẹ́ta kò síbi tí òṣì òsì kọ́lọ̀ má ta wá lóṣì ni àwọn nǹkan míì wà tó jẹ́ pé owó ara wa la fi máa ṣe ní ìlú yìí ọmọ 3 years ó gbìn kí ni nǹkan mò ń bọ̀ máa wá yẹn náà rí ngbà yẹn lára àwọn grandson mi ni ó gbìn beans ẹ̀wà wọ́n ní kí wọ́n mú wá láti school ó dẹ̀ grow ẹ̀ kí ni yẹn ṣì wà mò ń bọ̀ máa wá mo dẹ̀ máa rí jáde tó bá jẹ́ Nàìjíríà nísìnyí jáwọn ọmọ ọdún 3 ọmọ ọdún 4 even gan ọmọ 10 years ṣé wọ́n dóko orí mọ́ ṣé wọ́n mọ̀ nǹkan kan nípa oko ẹ jẹ́ ká máa rántí ilé tá bá wí ẹ máa ní àbárò oko ni tá bá pè mí lára oko mo dáhùn torí pé mo máa ń jẹ̀fọ́ gbogbo èyí tẹ́ ń jẹ̀fọ́ lára oko nìyí gbogbo èyí tẹ́ máa ń jẹ nǹkan ọ̀gbìn anything tí wọ́n bá ti mú bọ̀ látoko tẹ́ bá ti lè jẹ́ ará oko lẹ́yìn náà tí bá tẹ̀ járe oko nítòótọ́ mi ò ń ṣọmọ oko náà àwọn tó mọ̀ mí délé mọ̀ pé ìlú mi ò kì í ṣoko ẹ wo nǹkan tó gbìn lélẹ́yìí kí ni beans yẹn rèé ó ti grow wọ́n wá ní kí wọ́n máa mú lọlé kí wọ́n fi sórí sínkì wọn kí wọ́n lè máa bomi sí ṣẹ́tírí ní ìlú yìí ni mo ti rí pé àwọn ọmọ òyìnbó sì ń lo slate pákó wọ́n nítorí pé àwọn ọmọ kéékèèké yẹn tí ò gbọ́n yẹn wọ́n máa já pépà sílẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe lè yàgò fún òṣì nínú ìrìn àjò wa ẹ jẹ́ ká mọ̀ bá ṣe lè dá òṣì padà kò sí nǹkan tó burú ni pé ká lé òṣì dànù pé mi ò fẹ́ òṣì mo sọ̀rọ̀ kan ní bíbá ó ti ń lọ sí bí oṣù kan àní mo ra àgbọn yẹn ò dáa kò dùn láti jẹ ó ti bàjẹ́ ó ti dòróró mo dẹ̀ slice ẹ̀ sínú omi mo yọ̀ róró orí ẹ̀ mo blend ẹ̀ mo sè é mo dẹ̀ fi para ọlọ́pàá ò tí ì mú mi dèní wọn ò dẹ̀ ní mú mi sí nítorí pé mo fọwọ́ ara mi ṣe àdé àgbọn kí la wá ń dùn kí là ń lé gbogbo nǹkan tọ́lọ́run fún wa tó yẹ ká ní la ní àwa tàdé wà ń bí by chance ni kò kí ń ṣe irú èmi sì mo wọkọ̀ wá ni gbogbo ọ̀rọ̀ mi ló máa ń dàbí àwàdà ńgbà míì ẹ jẹ́ ká máa rántí ilé ẹ jẹ́ ká rántí nǹkan tá a bá lè ṣe tó máa wúlò fún wa ẹ jẹ́ ká rántí ilé ló dùn jù ẹ jẹ́ ká rántí ilé ẹ jẹ́ ká rántí ilé gbogbo nǹkan tá a rò pé kò sí gbogbo nǹkan tá a rò pé ó wọ́n gbogbo ẹ̀ náà ló máa pọ̀ gbogbo ẹ̀ ló máa ṣẹ́kù lágbára Ọlọ́run mo fẹ́ fi àsìkò yìí kí ọmọ mi 24/7 Daniel Òkìkíọlá
Ọláyúgbálì orúkọ tèmi sọ́ǹtèmi. Wàá dàgbà o, wàá ṣoríire o. It's now 7. Ìwọ náà ṣe ọjọ́ ìbí fáwọn ọmọ lórúkọ Jésù. Ọmọ Ọ̀jágun Adó, ọmọ Adó rẹ̀gírẹ̀gí, ọmọ pàjẹ́kùtù. Ọmọ mi ó pàjẹ́kùtù, ó pẹ̀yìn àjẹ́, ó pa kíẹkíẹ. Ẹ̀yin èèyàn ò kí ń lápá lé bàbá kó má ní ti ìyá. Ní ti ìyá ìwọ lọmọ lẹ́yìn ogbè màmí máa gbádùn o, wàá ṣoríire, wàá dàgbà lágbà, wàá dògbò, ìwọ náà ṣe nǹkan re fáwọn ọmọ ẹ̀. Tí n bá ń sọ pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí, ó yẹ ká ẹ lè bá mi rántí, nítorí pé àsìkò ìgbà ìkórè la wà yìí. Mo máa ń sọ ní gbogbo ìgbà, ẹni tó bá dáko ló máa kórè. Ìgbà ìkórè la wà yìí. Tá bá rántí ìgbà ìkórè ayé, báwo la ṣe fẹ́ rántí ìgbà ìkórè tọ̀run? Ẹ jẹ́ ká rántí ìgbà ìkórè. Ìgbà ìkórè la wà yìí, nítorí pé ìkórè kan ṣì wà, ìyẹn ni tọ̀run. My nice man, mo ká yín. Mo ká àwọn èèyàn tèmi. Ẹ tí ìyọjú tí mo ti ká yín. Torí náà àsìkò tá a wà yìí ní ìgbà ìkórè. Ẹ jẹ́ ká rántí ilé tóyìnbó bá ń dáko ẹ̀yìnkùlé, kò sí nǹkan tó burú nú ẹ̀. Ẹ̀fẹ̀ úgú yẹn, gbogbo ayé ti sọ di ẹ̀fẹ̀ úgú, kò kí ń ṣe úgú làwa máa ń pè é. Ewé ìrókò ni Yorùbá ló ní, àwa la tà á fún wọn. Wọ́n rà lọ́wọ́ wa, wọ́n lọ gbìn, wọ́n dáko ẹ̀, wọ́n tún wá ń tún tà fún wa. Tẹ́ bá rí báwọn èèyàn ṣe ń jẹ ẹ̀fọ́ yẹn káàkiri ni, kò síbi tí wọn ò ti ń jẹ nígboro Èkó, ní gbogbo Nàìjíríà káàkiri ni. Àwa tí ẹ̀ máa ń jẹ́ tèso nígbà tá a wà ní kékeré. Ewé yẹn ewé tó special ni, gbogbo nǹkan ló wà fún. Torí náà ẹ jẹ́ ká rántí ilé, ká rántí àwọn nǹkan tiwa. Ẹni tí ò bá tiẹ̀ ní garden, kò sí nǹkan tó rọrùn. Tẹ́ bá ní pot, tẹ́ ra nǹkan kéékèèké, tẹ́ tò sínú ẹ̀, tẹ́ gbìn. Àgàgà nísinsìnyí ó máa tètè hù, ó máa tètè hù, ó máa ga, ó máa léso. Àwa náà la dẹ̀ máa jẹ́ lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, kí n tó tẹ̀síwájú, nínú ọkùnrin àti obìnrin ta lẹni tó parọ́ jù? Mo mọ̀ pé yẹn máa ka yín lára kíákíá lẹ máa sọ, nítorí pé wọ́n parọ́ má màmá. Wọ́n sọ pé màmá ló dànù ọgbà Édẹ́nì rú. Ṣé màmá ni lóòótọ́ àbí ta tún ni? Mo dúpẹ́ ọ̀rọ̀ mi jọ pẹ́ lọ bàbá. Mo dúpẹ́ o. Bá tún ní jẹ́ kìkì kò tó láti yin Ọlọ́run mi bàbá. Bàtà mo dúpẹ́ o, ẹ ṣeun. Ẹ ṣe àfídíò mi, ẹ pèrò sọ́kọ̀ mi, ò ń ṣe oníjàngbọ̀n. Ìrántí ilé lètò mi, ẹ bá mi gbọ́, kájọ máa rántí ilé, ká ṣèṣe ilé. Mo fẹ́ mo ti kí kábíyèsí nice man. Ẹ pẹ́ fún wa o, ẹ kú ọjọ́ mẹ́ta. Wọ́n ti ń jù wọlé, wọ́n lọ́kùnrin ló parọ́ jù. Ẹ ṣe, mo ti mọ̀ pé ẹ̀yin náà ni ẹ ti ẹ̀ tíráyẹ̀, ẹ̀yin ni bàbá wa, ẹ̀yin lọ́kọ wa, ẹ̀yin ládé orí wa, ẹ̀yin la fẹ̀yìntì, ẹ̀yin lẹ gbé wa sílé, ẹ̀yin lórí, ẹ̀yin lọ́rùn. Ẹ̀yin brothers mi, ẹ bá ń gbé jáde. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi lé, ọmọọba Òṣùnísì, mo kí yín ẹ̀gbọ́n mi, ẹ káàsán o, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú dédé àsìkò yìí. Àṣedé lórúkọ mi, mò ń kí yín lórí ètò ìrántí ilé. Àní lọ́kùnrin àti lóbìnrin, ta lẹni tó parọ́ jù? Ta ni láyà? Ta ló máa ń freak? Ta ni láíláí? Ṣé obìnrin ni àbí lọ́kùnrin? Ẹ jẹ́ n rí gbọ́, ẹ jẹ́ n mọ̀.
gbogbo wa pátá Ọlọ́run á máa dùn wá nínú. Ibi tí ìbànújẹ́ ń gbé a ò ní gbé ń bẹ̀, aṣọ ò ní kọrun wa, ara wa ò ní kọ aṣọ, a ò ní ṣọ̀fọ̀. Àmì ni kẹ́ ẹ máa ṣe, ẹni tó ń fún yàtọ̀ sẹ́ni tó ń gbà lọ́wọ́ ẹ̀. Ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́nu ni wípé yes, Ken. Okay. Hello, hello, ayaba omi. Tawelolo, ayaba òrìṣà. Tawelolo, ayaba omi. Tawelolo, ayaba omi. Ẹ̀rù mi ò kúkú nípa mi. Orí ìrántí ilé náà la ìwà o. Mo ń sọ nípa ọ̀rọ̀ oúnjẹ wa, àwọn ọmọ wa. Màámi Ìrètí Àgùrẹ́ kú ọjọ́ mẹ́ta mà. Thank you very much. Ojú tó ti rí yín pẹ́. Lọ́wọ́lọ́wọ́ ní báyìí, àsìkò òjò láwa yìí. Àsìkò òjò, ìgbà ìkórè ká lè máa rántí ìkórè ti ọ̀run. Ìgbà ìkórè la wà yìí. Tí àwọn òyìnbó bá lè máa dá oko tó máa gbin nǹkan kéékèèké, wọ́n ní wọ́n ń grow ẹ̀. Tó bá ń grow nǹkan kan nínú garden wọn tàbí nínú flower pot tàbí lẹ́gbẹ̀ẹ́ kọ́nà kan, kí ló wá dé táwa ò lè ṣe nílùú wa ká lè máa dín ìnáwó wa kù díẹ̀díẹ̀. Kò sí nǹkan tó burú nú ẹ̀. Tá bá lóko lẹ́yìn ìkùlé ewébẹ̀ nìkan, èmi ni láò, ata, kíní kan àwọn nǹkan pẹ́pẹ̀ẹ̀pẹ́ tá lè lò. Ginger yìí àwọn ìyá àgbà máa ń hu lẹ́yìn ìkùlé gbà yẹn lọ́hùn ni. Kí ló wá dé tá lè ṣe bẹ́ẹ̀ mọ́? Ẹ jẹ́ ká máa rántí ilé. Thank you. Irú àwa tá wà nílé, ẹ ṣe mà, tá máa ń complain, tá máa fi gbogbo ìgbà ń sọ nípa poverty ni. Bọ̀dá kan lánàá ni wọ́n ju mẹ́sẹ̀jì yẹn fún ọ̀tá mi. Bí mo ṣe ṣí mi mọ̀ pé nǹkan tó wà nú ẹ̀ nìyẹn. Àbúrò ẹ̀ tó ń bí tẹ̀lé ìyá kan bàbá kan ó dẹ̀ gbé ó lọ pa. Ó gé orí ẹ̀, ó ti ta gbogbo pààtì ara ẹ̀. Orí ẹ̀ nìkan, irun tọ́mọ yẹn ṣe, oh Lord, irun yẹn ló fi dìímú sókè. Kí là ń wá? Owó kánjúkánjú tẹ̀mí ò ní lò. Owó kánjúkánjú kò kí ń dúró. Ẹ rí ni, tábà ti ẹ̀dẹ̀ ní ká máa wò ó. Ẹ wo àsìkò yìí bọ́lọ́run ṣe ń tú àṣírí. Látijọ́ táláyé ti dáyé láti ń gbọ́ gbọmọgbọmọ. Mi ò gbọ́ gbé bàbá rí o. Wọ́n ń ṣe gbé bàbá. Wọ́n ń ṣiṣẹ́ olóṣó. Sìstà tó yẹ kó lọ rọsàn kó rọra máa ṣe níwájú ìta kó máa fi pa sísì sílé kan. Àwọn kan ló ń sun bọ̀ọ̀lẹ̀, àwọn kan ń sun ṣútà, àwọn kan ń kiri ọjà, wọ́n ń mèkì owó náà, wọ́n dẹ̀ ń rí jẹ ń bẹ̀, wọ́n dẹ̀ tún tọ́jú ọmọ. Obìnrin míì gan láforítì tó jẹ́ pé òun ló máa tọ́jú ọkọ, ló máa tọ́jú ọmọ, ó tún máa sanwó ilé. Àṣírí ọkọ yẹn ò dẹ̀ ní tú, àṣírí àwọn méjèèjì máa bò. A máa pariwo pé poverty. Ṣé rò pé òyìnbó lówó ni? Ẹnu mi gbà láti sọ pé òyìnbó ò lówó. Thank you daddy mi, God bless you sir. Ẹ kú ọjọ́ mẹ́ta. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ mi, alóbìnrin àtọkùnrin ta ló parọ́ jù? Ẹ jẹ́ ká mú láti bẹ̀ yẹn. Ìgbà ìkórè la wà yìí. Tàwẹ̀ lóló àyàbá omi.
gbogbo ẹ̀yin tèmi lé mo mà kí yín lé ni o kọ́lọ́n kó bá wa dá àwọn ọmọ wa sí o kọ́lọ́n kó bá wa dá wọn sí o ká jèrè wọn o ká mú wọn délé kí èṣù kó má gbà wọn lọ́wọ́ wa o àsìkò tá a wà yìí ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run bá àwọn ọmọdé yìí lò ó nínú holiday báyìí bọ́n ṣe wọ holiday yìí wọ́n máa ń bi wọ́n lóríṣiríṣi wọ́n máa ń béèrè ń bolẹ̀ mọ́mọ́ lọ wọ́n máa ń bá wọn sọ oríṣiríṣi torí kan ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí wọ́n ṣe pe ọmọ síta ọmọ gbàyè olóhùn lọ sí patí ìyá ẹ̀ dẹ̀ ní kó má lọ bí wọ́n ṣe lọ kó sí nínú nìyẹn wọn ò fẹ́ kọ́ ọmọ padà sílé ẹ jẹ́ ká ṣọ́ ara wa ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Okay. Oh, okay. Mo ní àlejò àwọn bàbá wa kan ń kí mi sórí fóònù sórí bíbá yìí kábíyèsí ẹ pè wọlé o ọmọọba Kíládé jọ ẹgẹ try again ẹ ṣe máa ẹ ṣe ẹ̀gbọ́n mi thank you sir màá pè yín tí n bá ṣe tán ọmọọba ẹ try o mo rò pé messenger lẹ máa lò ní kẹ́ lè wọlé sórí program ẹ pè wọlé tí n bá sọ fún yín pé báwọn èèyàn ṣe máa ń pọ́n nǹkan wọn lé bẹ́ẹ̀ bá ṣe sọ fún òyìnbó tóyìnbó bá pe adé tó bá sọ pé Adé tó bá sọ pé no it's not Adé it's Adé ó máa gbà pé Adé ló dẹ̀ máa pè kò ní pè ní Adé ẹ̀yin lẹ máa rí òyìnbó tẹ́ máa sọ pé Adé kọ́ ló yẹ kó jẹ́ Adé ti mean nǹkan míì different meaning ní Adé ó yàtọ̀ sí Adé ẹ jẹ́ ká gba nǹkan tọ́lọ́run fún wa Ọlọ́run ò fi wá sílẹ̀ kò dẹ̀ ní fi wá sílẹ̀ nǹkan tó bá jẹ́ tiwa ẹ jẹ́ kó jọ wá lójú ẹ jẹ́ ká pọ́n nǹkan wa lé àwọn èèyàn wò mí bí mo ṣe ń bọ̀ lẹ́ǹkan mi ò rányàn ó wù mí kí n wé gèlè mo dẹ̀ wé orí mi mo wé sórí ẹni bàgà ó yẹ yín òyìnbó kan ó wò mí ṣùṣù gbogbo wọn náà súnmọ́ mi wọ́n fẹ́ bá mi ya fọ́tò wọ́n ní wọ́n láìkì múra mi ibẹ̀ làwọn ọmọ olúwa náà ti ń wò tó fẹ́ ṣubú lórí ẹsikílétọ̀ kí ló kàn mí ẹ jẹ́ ká pọ́n nǹkan tiwa lé àsìkò tá a lè wọ́ náà nìyẹn bóyá ó tún di ọdún mẹ́ta bóyá sọ́mà máa dé tààrò pé ó máa di October kó tó bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ ní next week kí nìkan tá a fẹ́ bọ́ lọ́hùn fà ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ ká rántí láti máa dúpẹ́ fọ́lọ́hùn ọba ẹ jẹ́ ká máa gbé Ọlọ́run ga ìlú fún mi èèyàn mi jọ ń gbọ̀n mí jọ. ọ̀nà bàbá ìyá lè sọ pé wọ́n parọ́ múlẹ̀lẹ̀ bàbá mi Ọládipúpọ̀ a lè sọ pé bàbá ń parọ́ bàbá kúkú ti lọ sùn kò sí nọ́mbà ń gbà yẹn bàbá mi lẹ́tà ni wọ́n ń lò ẹgbọ́n ṣèmúra yìí ò lọ ẹ rí ṣé kò débẹ̀ mi ò mú báwọn èèyàn bí wọ́n ṣe máa ń wọ nǹkan tí mi ò mọ bí wọ́n ṣe máa ń ráyè tó máa gbogbo ètò ńlẹ̀ mọ́ wọn lára ń sìn náà sọ pé ẹ̀ ń lò ní Nàìjíríà aláwọn fẹ́ wọ Indomie Ọlọ́run má jẹ́ ń jẹ Indomie débi tí mò ń wọ Indomie sọ́run mi èwo laṣọ tó máa fún yín pa gbígbà tó ń fi kinní kan gbàyàn ni kó máa roll làwa kó máa roll ẹ pààkì ẹ̀ dáadáa á máa roll èwo ní jabajaba èwo ní kò sí pútú kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ tá a bá pọ́n àgọ́ ara yín lé ibi tọ́lọ́run gbé tí ẹ̀mí mímọ́ ń gbé báwo làdúrà yín ṣe fẹ́ gbà ẹ̀ ń ṣe fásán lẹ bá ń múra tán lẹ bá nìyẹn pátá lẹ́ẹ̀sì kútú lẹ́ẹ̀sì kánmú lẹ́ẹ̀sì fàájì wo ló wà nù gbogbo ohun tó yẹ kó o gbé pamọ́ tó ti ṣí síta nítorí pé ò ń ṣoge àwọn òyìnbó ò lọ́yàn wọn ò ní nǹkan kan láyà kò sí nǹkan wọn ò ní wíńdò wọn ò lẹ́yìn kùlé sáìsì wọn ò kì í wọ̀ wá sáìsì tiwa yàtọ̀ sí tiwọn if nǹkan tẹ́ bá rí òyìnbó tó ń wọ 18 tẹ́ bá wá fi compare dúdú tó ń wọ 18 dúdú yẹn sì máa ju tiwọn lọ àrùn ní lọ́dọ̀ wọn tí wọ́n bá sanra ni mo rí gbogbo àwọn ọmọ wa ń sìn gbogbo wọn bọ́ọ̀ máa narùn sóta ni wọ́n fẹ́ ṣe mọ́dẹ̀ ìmí ò tiẹ̀ ní jẹun mọ́
ẹ jẹ́ ká gba kádàrá kò sí dúdú tí ò ní tẹ́ndẹ́sì láti sọra egungun wa máa ń yàtọ̀. ok ẹ má wọrí ẹ jẹ́ kémi pè yín ẹ pè WhatsApp then àbí kẹ́ pè landphone. tó bá jẹ́ pé ẹ wà lórí program ni bẹ́ẹ̀ ṣe jáde tẹ́ bá wà lórí program ẹ lè pè wọlé màá invite yín ẹ try yẹn if not ẹ pè landphone 078 52 462 910 ní nọ́mbà wa tẹ́ bá fẹ́ dá ṣètò wa Naija FM náà ni mo wà tí mo fi ń dá bí ọdún tí mò ń rọ̀ bí òwe 07852 642 910 mo béèrè obìnrin àtọkùnrin ta ló parọ́ jù ẹnìkan ṣoṣo ló dá mi lóòyẹ já sí pé gbogbo wa náà ló nírọ́ gbogbo wa náà la máa ń pa láyà gbogbo wa la máa ń pa onírọ́ mo ń retí yí ọmọ bá pè wọlé kí n tó palẹ̀ mọ́. Àdédé méje ọlọ́rọ̀ gbọ́dọ̀ o. Oh, yes, can. Tàwẹ̀ lóló àyàbá omi. Tàwẹ̀ lóló àyàbá omi. Tàwẹ̀ lóló àyàbá omi. Tàwẹ̀ lóló àyàbá omi. Mo ti ń try number yẹn okay. Hello ọmọọba ẹ káàsán sà. Hello ẹ káàsán. Ẹ káàsán o ẹni sùúrù náà fún mi ní extension. Mo ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú kan mo fẹ́ fi attachment sí. Mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbóhùn yín ni o. Kó má lọ jẹ́ mi nìkan ẹ gbóhùn sókè. Hello sà. Adúpẹ́ sà adúpẹ́ o ẹ kúṣẹ́ o. Hello. I can hear you. Okay sir mo ń gbọ́ yín bọ̀ Oya network. I just pray for you that the wisdom of God will always be yours. Amen sir amen sir. Báwo ni nǹkan? Adúpẹ́ sir. You have a very good program. Ọlọ́run á dẹ̀ máa fún ẹ ṣe. Àmín sir God bless you sir. Mo ní kí n kí yín pé nípa àwọn ọrọ̀ ajé kan tí mo sọ ní last time nípa àwọn tí tó bá nìkan ṣe planning event planning àti gbogbo nǹkan tẹ́ máa ń ní nílé yẹn pé mo ti sọ́ngbà kan ẹ̀ sí nílé mo wá ní pé bóyá ẹ lè ṣàlàyé díẹ̀ fún wa. Like we have an event planning organization, Royal Way Optimal Concepts. Okay. Tó bá nìkan ṣe we provide the event for them. Bá wọn ṣe gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ títí dópin. Okay sir. A máa organize the hall olórin tí wọ́n fẹ́ lò ìbáìjẹ́ Sàní Adé ìbáìjẹ́ anybody tí wọ́n bá fẹ́ lò a bá wọn organize gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀. Ó dà sá. Hòtẹ́ẹ̀lì tí wọ́n máa dé sí nílùú tí wọ́n bá ti fẹ́ ṣe gbogbo ẹ̀ pátápátá la máa organize and the security of the event àti security àwọn tó ń ṣe nǹkan. Ó dà sá. Ìyẹn jẹ́ sí pé gbogbo òlu lẹ máa ń lọ nìyẹn o. Yeah, gbogbo ẹ̀ la máa ń lọ like our advert pé just sit back at home and we will do the running for you. Ó dà sá. God bless you sir. Bàbá mi mo mọ̀ pé ọba lẹ́yìn ilé palace náà bí yín sí ilé ọba náà bí yín sí mo mọ̀ pé alápọ̀nlé ni yín Ọlọ́run ò dẹ̀ nígbà pọ́nlé yẹn lórí yín kò ní gbà lára yín. Nǹkan kìíní kan ni mo fẹ́ bí yín sà bóyá ẹ lè bá wa gba àwọn ọmọ Nàìjíríà níyànjú nígbà tó bá ń pariwo poverty bí mo ṣe ń bọ̀ lọ́sàn-án mo rí ibì kan tó jẹ́ pé wọ́n dáko ń bẹ̀ wọ́n fi dá oko ẹ̀gbẹ́ Iléṣà bíi garden kékeré ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọọba bẹ́ẹ̀ ṣe ń wo kinní yẹn ṣé kò dàbí ìrìnra.
àbí báwo lẹ ṣe rí sí. ó wà òkè in fact tẹ bá mọ̀ pé mo níbi kan tá a pè ní Ẹ̀kínògún recreation resort. Okay sir. It's a very place that people will come there for their enjoyment. Okay. We are planning a lot of things with it and part of it mo fi dá oko láàrin ibẹ̀. ẹ tún lóko láàrin ibẹ̀ yẹn. Yes, àtẹ̀fọ́ ni o tí wọ́n débẹ̀ máa kọ́ lọ bá mi já ẹ̀fọ́ wá. Ọmọ ọba. ẹ lọ bá mi gé àgbàdo wá wọ́n á gé àgbàdo tútù at any time in time, any point in time. So that is wọ́n ibi tí nǹkan tí wọ́n bí wa bí nìyẹn ní ayé ìgbà táwọn bí tí wọ́n bí àwa iṣẹ́ oko ṣíṣe àgbẹ̀. So mo ní tomato mo láta mo ní gbogbo ẹ̀ síbẹ̀ at any point in time I just call the manager pé kó ní káwọn staff lọ bá mi kó nǹkan báyìí wá as simple as that. So it's a brilliant idea. Ẹ jọ. Mo láwọn ọ̀rẹ́ kan gan nílùú tó lóko. Bẹ́ẹ̀ ni mo mọ̀ in fact mo mọ̀ bí 3-4 lára wọn. Wọ́n lóko sí bíbá ẹ̀ wọ́n ra piece of land. Gbà mí ìdá ọ̀dọ̀dé mo wà Nàìjíríà ẹ̀kan pè nínú wọn. Ó lórí pé mo wà ń tọ̀ ní níbo mo wà níwájú ilé mi lòún wà tó ní kí ló dé tó wá kó àgbàdo fún mi. Nílùú iná. Nílùú yìí mo wá ní òkè kó pálẹ̀ kù. Nítorí màá pè ìyàwó mi sí pé wọ́n á sílẹ̀kùn fún. Wọ́n lè sílẹ̀kùn fún wọ́n lè dọ̀bẹ̀ fún wọn. Èmi wò pé mo rò pé mi nìkan ni ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ ní bí mo ṣe bẹ́ẹ̀ ṣe bá wa sọ̀rọ̀ yìí lé ní sà ẹ máa pẹ́ fún wa gbogbo ìgbà máa rí yín bá mo mọ̀ pé ẹ̀yin jẹ́ ìkan lára àwọn igi lẹ́yìn ọgbà mi ẹ wà ní iṣẹ́ ẹ̀ ní kú mọ́ mi lójú ẹ̀ ní kú lọ́mọdé o ẹ̀ ní sìnkú ìyàwó yín o ẹ̀ ní sìnkú ọmọ o ẹ̀yin náà ẹ pẹ́ ẹ̀ dàgbà fún wa sà kíní kan péré ni mo wá fẹ́ kẹ́ bá mi ṣe sà mo fẹ́ báwo lẹ ṣe lè bá mi gba àwọn èèyàn wa ní ìyànjú láti ṣàlàyé díẹ̀ fún nǹkan tá a lè fi lé poverty lọ tá a lè fi jìnnà sí òṣì. tá a lè fi jìnnà sí òṣì tá a lè fi jìnnà sí òṣì bí irú pé kíyàn dáko yìí torí báwọn èèyàn wa wọ́n ti wò pé gbogbo nǹkan tá a bá ń rà ló dáa gbogbo nǹkan tó bá jẹ́ tòyìnbó ló dáa nínú ìmúra wa gan wọn ò fẹ́ wọ aṣọ native mọ́ wọn ò kí ń wọ̀. Kò dá kéèyàn gbàgbé ilé làbọ̀ sí doko. Bẹ́ẹ̀ ni sà. Máa gbọ́ ọdún tí mo lò ń lu yìí ni. Bẹ́ẹ̀ ni. The fact is when you think about our culture, yes, there is no culture in the whole world that is as rich as Nigerian culture. Kò sí mo wá mi ò rí. Kò sí. Even when you are talking about respect. Yes sir. I was telling few people lẹ́nu ọjọ́ mẹ́ta a lot of people will come to me àti ìṣẹ̀wà Nàìjíríà kábíyèsí ẹ̀wà London wọ́n wá bá mi ní ìmọ̀ àtẹ̀lé wọn jíjáde. I always try to educate them. Wípé ìkan ọjọ́ kan rẹ́ nìkan wá ó wọ ṣọ́ tata yìí mo ní mo ló púpọ̀ onílé mo ní you can imagine nígbà tí wọ́n bá tá ìsọ̀rùn irú aṣọ wo ló fẹ́ kọ́ ọmọ tiẹ̀ wọ̀. You know, it is time for us. Though ibi téèyàn bá wà, ibi téèyàn bá ti wà believe pé léèyàn. Tá a bá tiẹ̀ máa wà ń bíbá nígbàgbé ilé wa, nígbà culture. Bẹ́ẹ̀ni. Kò sí nǹkan tó dàbí pé kéèyàn ń rántí ilé. Bẹ́ẹ̀ni sá. Ojú oúnjẹ ilé ká jẹ́. Bẹ́ẹ̀ni sá. Ká kọ́ àwọn ọmọ wa ní Yorùbá sísọ, ká kọ́ wọn lédè wa. Bẹ́ẹ̀ni. Níbi kan nínú páàkì mi yẹn, ṣé fún àwọn ọmọ iléèwé wọn máa ń wá all over Nigeria. Okay. Tó bá ti wá síbẹ̀ wọ́n á jókòó sórí ẹní. Bẹ́ẹ̀ ni. Ọ̀gá tíṣà tó wọn á jókòó sórí àkàràbà. Bẹ́ẹ̀ ni àkàràbà ní òtítà àpótí òtítà ló Èkìtì pé bẹ́ẹ̀ ni. Yes. Ọ̀wọ́ máa ń pè ní òtítà. A máa kọ́ wọn lédè Yorùbá. Bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan tó dàbí èdè wa ṣùgbọ́n nísìnyí àwọn most of our people wa ti ń gbàgbé èdè wa kì í sọ dáadáa má wọn kò máa sọ. Tó bá dénú ilé mi àwọn màmí á kúnlẹ̀ kí ẹni káàárọ̀ àǹtí. Láwọn ọmọ ọba àwọn tí ọba bí bàbá wọn. Tó ọba bí bàbá wọn because nǹkan tá a fi kọ́ wọn nìyí. Ẹ ṣe ẹ jèrè wọn. So we need to educate our children. Ọlọ́run á jẹ́ kó rán. Until I was telling some of my people pé nísìnyí àwọn ọmọ wa bí most of them mọ ẹbí wọn. Bẹ́ẹ̀ni. Bàbá àti ìyá wọn nìkan ni wọ́n mọ̀. Bẹ́ẹ̀ni. Tó bá yá wọ́n lọ fẹ́ pa kí wọ́n fún ìbò wọ́n fẹ́ bá wọn nígbà tá a bá fà wọ́n. Tá a fojú wọn mọ́lé. Ẹ ṣe. Tá a bá máa sọ̀rọ̀ á ní kò sí security kò sí kankan. Wọ́n tiẹ̀ tún máa dẹ́rù bà wọ́n tẹ̀ ní jẹ́ kí wọ́n fẹ́ wálé. Dẹ̀dà wa tá a wà ń bẹ̀ ọ̀lẹ́ tí mo wá last 2 months ago yìí mo kúrò Lóńdó town
láago 3 lóru. Ọlọ́run ló ní ìṣọ́ ẹ̀ kúkú ń ṣọ́ wa. Ọlọ́run ló ń ṣọ́yàn mo kúrò lóńdó láago 3 lóru because flight mi aago 8 láàárọ̀. ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ mí sí. Kúrò lóńdó ní patí mo dẹ̀ pé bẹ́ẹ̀ ó yá jáfèsì kó. Mo dẹ̀ dé kó láago 6 or there about 6:30 mo dẹ̀ ṣẹ́kìn mo dẹ̀ ń bọ̀ London. Ọlọ́run ló ń ṣọ́yàn. Ọlọ́run ló ń ṣọ́yàn. Ìlú kan tá a wà sí Ọlọ́run ló ń ṣọ́ wa. bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ sà. Màá fẹ́ ní àkótán màá fẹ́ kẹ́ ẹ bá wa dárúkọ ara yín torí èmi ti mọ̀ yín o màá fẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín fún àwọn èèyàn mi tó ń gbọ́ yín tó ń gbọ́ gbogbo àlàyé tẹ́ ti ṣe látẹ̀ǹkan sà. Nísìnyí àtẹ̀tí tó ṣe nǹkan Nàìjíríà kí n tó dárúkọ mi nísìnyí tó bá wá from Ondo State tó bá fẹ́ ralẹ̀ sí Nàìjíríà tẹ́rù ń bá ẹ àti ralẹ̀ anywhere lóńdó State. Tẹ́ ẹ bá pè mí ẹ bá pè wá pé ẹ fẹ́ ralẹ̀ nílùú báyìí we will take it up eléyìí tó ń sọ fún àwọn ọmọ alálẹ̀ ń gbá wọn wọ́n ti gbá wọn jáwé ìdúró order to encourage Nigerians to down ọmọ wa níbi congress ní ṣe nǹkan sí Nàìjíríà. bẹ́ẹ̀ ni kó máa rántí ilé kó wá ṣe nǹkan sílé. We will verify the land. We will check everything about the land. We will get all the paperwork. Then hand it over to you. Kẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́lé yín nǹkan tẹ́ bá fẹ́ sí ibẹ̀ kẹ́ máa ṣe. Sọ́dà kò ní sí pé mo kú sọ́wọ́ 419 àbí mo kú sọ́wọ́ èèyàn kan wọ́n gbá mi wọ́n talẹ̀ fún mi wọ́n gbá mi náà gbogbo èèyàn òṣèlè má lòdùn stage. Ẹ ló kábíyèsí omi ò gbọ́ yẹn dáadáa o ṣé ní ìgboro Oǹdó nìkan àbí lákùrẹ́ àbí lọ́wọ́ àbí ní gbogbo Èkìtì àbí lákòókò àbí ní káàkiri. Káàkiri Oǹdó state. Àtàkùrẹ́ o àtọ̀wọ̀ o àtàkókò o àti ìkálẹ̀ o tẹ bá fẹ́ ra lẹ́ńbẹ̀ tẹ bá ti máa fi tẹ get in touch pẹ̀lú àwa verify gbogbo nǹkan pa ní ẹ tún máa ràn wọ́n ẹni tó fẹ́ ra lẹ̀ yẹn lọ́wọ́ láti bá ṣe gbogbo ẹ̀. láti bá ṣe everything so kò ní sí pé ọmọ alálẹ̀ ló gbá wọn èèyàn kan ló gbá wọn irọ́ everything must be on black and white in order to encourage their people. Thank you kọ́kọ́ wọn balẹ̀ láti wá ṣe nǹkan sílé ẹ ṣé mo dúpẹ́ sà orúkọ yín ẹ̀ tí fún wa o. kọ́ mi ní ọmọ ọba Adébọ̀rọ̀ Kíládéjọ. Wo ṣe bàbí. Láti Oǹdó. Gbogbo ayé ló ti mọ̀ pé láti Oǹdó ni. Ẹ bá mi kí sísá mi o, ẹ̀gbá mi, ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, àná mi. Àná yẹn gan-an ni kókó. My regards to everybody at Naija FM. We're here, sir. Senator ń kí yín, ọ̀gá mi, Godfather ń kí yín, ọmọọba Ọ̀ṣunnísì ní kí n máa kí yín. Gbogbo wa pátá à ń kí yín sir. Thank you very much. A máa rí yín bá ń gbogbo ìgbà sir. All right. Thank you sir. Thank you sir. Èmi rèé ẹ̀yin rèé ẹ rí ilẹ̀ gùn ọmọ ọba wọ́n ní táwọn ọmọ wọn gan bá máa kí yín pé àwọn ọmọ yẹn máa kúnlẹ̀ ni wọn ò déédéé kúnlẹ̀ kò bá wọn lójijì wọ́n ti kọ́ wọn ni wọ́n ti kọ́ wọn ajẹ́lu yìí ni ẹ ti ẹ̀wà àwọn tó dé ní last week àwọn náà ti dé London yẹn kí ló ń ṣẹlẹ̀ ó jẹ́rìí àwọn big sisters mi ìmí gan ṣẹ̀ṣẹ̀ gbéwèé wọlé ni kò tí ì rí lọ́ọ̀yà wọ́n yìí ń ba process ẹ̀ lọ́wọ́ ni wọ́n ti sẹ́ǹdì ẹ̀ ọ̀fọ̀ bọ̀ torí pé ó ti lọ bẹ́ẹ̀ nìkan wọ́n ní wọ́n máa mú lọ sọ́dọ̀ lọ́ọ̀yà change tó yẹ kó fi jẹun á lọ ra big bag tẹ́ bá ti rí ń bọ́ sọ́dọ̀ bẹ́ẹ̀ tí máa mọ̀ pé eléyìí ó dàbí pé ó ti fẹ́ gbéwèé wọlé ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ gbogbo nǹkan tí ò yẹ ká náwó fún ẹ má máa jẹ́ ká kówó lé lórí ẹ jẹ́ ká rántí ilé ká máa jẹ àjẹṣẹ́kù ká tọ́jú àwọn ọmọ wa ká fojú wọn mọ́lé ká fi nǹkan rere kọ́ wọn ká fi àpọ́nlé kọ́ wọn àwa la ní respect àwa la ní dignity àwa la ní iyì àwa la lẹ̀yẹ àwa la làpọ́nlé ìwà ọmọlúwàbí ọwọ́ Yorùbá lẹ ti máa rí gbogbo tòdì kejì ẹ̀yẹn ẹ jẹ́ ká gbé yẹn kúrò ẹ jẹ́ ká máa ṣe dáadáa kọ́lọ́hún kó wà pẹ̀lú wa ẹ má jẹ́ ká máa dẹ́rù bà àwọn ọmọ wa if you go to Nigeria Nigeria kò sí security Nigeria ibẹ̀ yẹn ti gbóná jù Nigeria kò tiẹ̀ dáa mọ́ Nigeria dáa ó dẹ̀ sì máa dáa jù bẹ́ẹ̀ lọ ẹ share fídíò yìí ẹ bá mi pín káàkiri ẹ pa àwọn èèyàn kó wá wò mí ẹni kó gbọ́ ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ gbogbo wa ṣe ti gbọ́n sí wọ́n ní ẹ fẹ́ ralẹ̀ sákúrẹ́ o ẹ fẹ́ ralẹ̀ sákòókò ẹ fẹ́ ralẹ̀ sí Ọ̀wọ̀ kò wá ṣe pé nítorí pé bàbá ọ̀rọ̀ léyìn ọ̀rọ̀ lẹ̀ tíjọ́ yà àti ẹ̀mọ́ bó ṣe jẹ́ èmi ò lọ́bẹ̀ yẹn mọ́ ọ̀nà sì wà àbáyọ wà kò sí tó dàbí ilé làgbélé ń gbé tẹ́yẹ bá ń sunkún ilé odidi èèyàn ẹ jẹ́ ká rántí ilé ẹ má jẹ́ akọ̀yìn sílé ẹ wo kinní kan tó ṣẹlẹ̀ ní oṣù tó kọjá tá a sọ nípa àwọn kinní táǹkà kinní kan tó gbaná lọ́nà Èkó sí ọ̀nà expressway ṣébàdàn ní sẹ́kọ̀ọ́ iná tó wá ń jó ní kí ni wọ́n ń pè bẹ̀yẹn o mú gbọ́ nínú níìsì láàárọ̀ yìí tó
ń jó lẹ́gbẹ̀ẹ́ kan ní bíbá yìí sìn àwọn iná kan wà tó jẹ́ pé ó máa kọjá àwọn fireman ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ ó jó wa kò ní jó wa kò ní jó lé wa kò ní jó òun ní wa kò ní jó wa mọ́lé nínú iná ara àti iná ẹ̀mí méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta kọ́kọ́ ò ní jó wa ń bẹ̀ iná ọ̀run òun ló ga jù àwa ní kó sínú ẹ̀ lórúkọ Jésù ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká fàwọn ọmọ wa mọ́lé mo tún tẹnumọ́ mo tún sọ àwa Yorùbá wa àti ń reduce production wa population wa ti ń lọlẹ̀ Ìgbò ń bímọ Haúsá ń bímọ Calabar ń bímọ àwọn Bẹ̀ǹdẹ́mà ń bímọ Urhobo ń bímọ Àpáyí ń bímọ Ìgbìrà ń bímọ o Yorùbá àwa la mọ̀wé àwa la ka gbogbo àwa la bímọ mọ́ o ìyàwó pásítọ̀ tó ń lo protection tó ń lo precaution tó ń lo contraceptive Ọlọ́run á jẹ́ kádùúrà wa ó máa gbà o tá bá ní ká sọ lẹ́nìí tá bá ká tiẹ̀ pín tó bá pín àwa mẹ́wàá la dúró á pín Yorùbá ò lè mú ju méjì lọ Haúsá ló ní 8 àbọ̀ 8 àbọ̀ yẹn tó bá tún dá padà kún yá wa Ìgbò ló máa kó nítorí pé wọ́n ń bímọ a ti gbọ́n jù a ti kàwé jù a mọ gbogbo nǹkan mo ń fi eléyìí ṣe lọ ẹnu mi ò ní pa mí àwọn nǹkan tẹ bá rò pé ó dáa irú àwọn tó sọ pé wọn ò lè kọ́lé mọ́ wọn ò lè lọ sílùú wọn mọ́ torí àwọn ọmọ onílẹ̀ torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlé ẹ jẹ́ ká ṣe dáadáa mo kẹ́ máa yé mi thank you ẹ jẹ́ ká ṣe dáadáa síbi tá a bá wà ká ṣe dáadáa sílé tá a bá ti ṣe dáadáa sílé ilé ò ní máa dẹ́rù bà wá ilé ò dẹ̀ ní dẹ́rù bà wá lágbára Ọlọ́run kò ní lé wa sóde kò ní lé wa sọnù òde ní dè wá mọ́lẹ̀ lágbára Ọlọ́run ọba ẹ jẹ́ ká rántí ilé ìrántí ilé lètò mi àṣedé lèmi ń jẹ́ èmi gangan lèmi wọn ní fọ́ lòmí ìṣe mi èmi lọ́mọ ọlọ́wọ̀ ọ̀madẹ̀ èmi lọ́mọ ọlọ́wọ̀ ìmọ̀ró yá àjòjì mẹ́ẹ̀ ti jáwé olímọ̀ kíkà àjòjì yẹn bá jáwé olímọ̀ kíkà límàdé olítẹ̀wọ́n dẹ̀ nẹ́bọra ó tún di ọjọ́ mẹ́jọ ẹ pàdé mi lórí ètò Ọ̀ṣọ́gboyè tó bá máa di Friday evening lágbára Ọlọ́run bákan náà ètò alárinà ìyẹn lálẹ́ Sunday èmi ní ti yín ní tòótọ́ wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi o ẹ má wàá fọmọ wọ́mọ tá bá fọmọ wọ́mọ ká má bàa lù kan pa ni o àṣedé lèmi jẹ́ ẹ kọ́ àwọn ọmọ yín wọ́n kọ́ mi ní ẹ ṣe rí mi lénìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ bá mi ṣètò yìí ẹ ṣé mo dúpẹ́ ṣé mo lè kí àwọn èèyàn lénìí gbogbo ẹ̀yin tẹ́ pàdé mi lórí Facebook ẹ̀ nípàdé ìbànújẹ́ inú yín á máa dùn ẹ̀yin silent listeners mi ayé ò ní dá fúláwà jọ nítorí tiyín ayé ò ní silent ìṣẹ́jú 5 fún yín o ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi ẹ ṣé wẹ̀ ní darapọ̀ mọ́ ọ̀fọ̀ ẹ ṣeun o ẹ ṣí à fídíò yìí ẹ pín yìí tó bá dá ń bẹ̀ ní kẹ́ ẹ mú lò àwọn kọ̀ọ̀kan tó bá dá ń bẹ̀ ẹ mú wọn lò ẹ má gbàgbé kinní kan ni mo máa ń sọ kí n tó dìde lórí àga yìí mo máa ń sọ fáyìn tèmi pé nǹkan tẹ́ ẹ bá fẹ́ kán ṣe fún yín ẹ má ṣe fún yàn torí ọjọ́ ọ̀la ni tẹ́ bá dẹ̀ ń ṣe dáadáa ẹ gba rìsíìtì ẹ sápò a lè sọ ẹ lè rí náà padà ó dìgbà kan náà ó di ọjọ́ mẹ́jọ bye.